ahọ́n ìyẹn lè fi bá tèèyàn jẹ́ ó lè sọ̀rọ̀ yẹn láì dá kó bá tiẹ̀ jẹ́ kó lágbájá ẹ má dọ́dọ̀ ẹ o tàmọ́dù ẹ má dọ́dọ̀ ẹ o àbí kó fi ọwọ́ ẹlòmíì bá kọ̀ nǹkan míì sí ẹlòmíì nípa ẹlòmíì nínú pépà báyìí gbogbo ayé ó sì hé tiẹ̀ ìyẹn ní lágbájá ṣe báyìí irọ́dẹ̀ ni ànábì ni ẹni wa lè pé mùsùlùmí lẹni táwọn èèyàn là kúrò níbi aburú ahọ́n ẹ̀ tí wọ́n sì là kúrò níbi aburú ọwọ́ ẹ̀ wal muhajiru ẹni wa lè pè lẹni tó ṣe hijira huwa man hajara ma harrama Allahu ilayhi òun náà lẹ́ni yóò tó bá kọ ntọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ sílẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n ọba lóhun ṣe léèwọ̀ òun ọ̀fẹ́ ma harrama Allah gbogbo ntọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ pátápátá tó wá yan nǹkan náà lódì náà lẹ́ni tó ṣe hijira torí pé nǹkan pè ní al-hijratu lughatan hiya al-intiqalu min makani ila makani akhar nǹkan pè ní hijira gan ni ká kúrò níbì kan ká lọ síbì kan ká wá kúrò níbi ìwà àbàjẹ́ ká lọ síbi ìwà dáadáa ká kúrò níbi ká máa purọ́ ká lọ síbi ká máa sòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá dé láti Mákà ẹ̀yin gẹ́gẹ́ lẹ́yìn ṣe hijira nítorí pé hijira tẹ́yìn ṣe ó tẹ̀ tún lágbára ju tiwa lọ kí ni hijira ọ̀hún ẹ ṣe hijira láti Nàìjíríà lọ sílùú Mákà ẹ ti wá ṣiṣẹ́ àṣepé ẹ sọ̀kò àṣetánì ẹ ti wá darí dé ẹ ti dàtún bí nìyẹn o ìwà abúté ẹ ti fílẹ̀ kí ẹ tó lọ Mákà má ṣe bẹ́ẹ̀ mọ́ tó o bá fẹ́ ká jèrè ó bàjẹ́ torí ajé àmọ́ bàjẹ́ àṣetánì ẹ ti lẹ̀ lóko lọ́hùn ẹ mọ́jọ wá lẹ̀ lóko Nàìjíríà o ẹ ṣe hijira yín o ẹ sì dúró tì kí ni hijira tẹ́ ẹ ṣe ni wípé gbogbo àwọn ìwà alájà elépè dákú o ti lọ Mákà o ti dé nísìn eléyìí bú ọmọ olólàkọ̀ ohun eléyìí bú ọmọ wọnú alájì torí Ọlọ́run alájà o ti lámì lára o àgàgà yín tẹ́ ẹ bá tún lọ lè ṣe eyín Mákà yéè o ṣe eyín Mákà o tún wá ń ṣépè pẹ̀lú eyín Mákà o ṣe eyín Mákà o wá dé bus stop ọbẹ̀ wúlé ọ̀lẹ́ fẹ́ jà o ti bá ájì rẹ ara ẹ jẹ́ torí pé ájì tó ṣe yẹ o ti bẹ̀rẹ̀ ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kan tó yẹ pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn ni pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wà rí ayé ọmọ retí wà rí lọ́dọ̀ rẹ tó máa rí ọtọ bá wùwà tí ọ̀dà yóò wá yà wọ́n lẹ́nu níbi aláàjì aláàjì wọ́n bá ti sọ fún yẹn pé aláàjì wọ́n tàn wọ́n yẹ kó fura pé òun mọ̀ bàjẹ́ o aláàjì tó bẹ́ wulẹ̀ tìyàwó ẹ̀ ní wọ́n nà gbà kí ló dé aláàjì ẹ̀ sílẹ̀kùn ẹ̀kọ́ kẹ́ni kan máa wọlé o ní pàálọ̀ ni torí Ọlọ́run wọ́n sì ń pè ọ́ aláàjì o sì tún dáhùn kò bá dáa kọ́ mọ́ òkùnlẹ̀ fẹ́ ká dáhùn aláàjì mọ́ ajẹ́ kó o ṣe hijira tó dànù hijira tó lọ sílùú Mákà tó dé ó yẹ kó o ṣe hijira kó gbogbo wa bú kíyàwó rẹ̀ gan gbádùn rẹ̀ alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti bí àjì ti ṣèyàn ní ọkọ mi dé láti Mákà mo wá ń gbádùn ẹ̀ ọkọ mi dẹni tí ń wọlé lásìkò ọkọ mi wá dẹni tí ń gbóúnjẹ ń gbowó ń fowó bẹ́ẹ̀lẹ̀ ọkọ mi dẹni tí wọ́n ń tọ́jú wa ọkọ mi dẹni tí ń sanwó léèwé ọmọ ọkọ mi dẹni tí ń ṣe dáadáa sí wa nù lé Ọlọ́run mo mọ̀ dúpẹ́ àpẹẹrẹ pé bí àjì ti rí nì gbogbo àwọn ọmọ mi náà lọ Mákà àmọ́ kò dé láti Mákà kọ wá ìyá wèrè mú Ọlọ́run lọ́wọ́ Nàìjíríà ìyẹn làwọn yóò sọ ọlọmọdé mọ̀jẹ̀ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ tó yàn tí wàá yà bá dé láti Mákà ní mi ò ní lọ o mọ̀jẹ̀ ayé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún ọ o ti dé láti Mákà nísìn o ti bọ́ ẹsẹ̀ ẹlẹ́nu ni o ti dọ́mọ tuntun wọ́n tún padà sí di ẹsẹ̀ mọ́ gbogbo àwọn àwà tó ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi lọ ìyẹn náà ní jẹ́ hijira kọ́ ọ bọ́ wà nílẹ̀ kọ́ wá dọ́mọ tuntun o ṣe hijira nìyẹn ìwọ́n tó sì wá Nàìjíríà tó lọ Mákà má parọ́ má jalè má ṣèké má ṣèṣìná má dọ́kọ má rìnrú gbogbo àwọn àwà tí ọ̀dà ẹja jáwọ́ ń bẹ̀ ìyẹn ni ẹni tó ṣe hijira lànà bí ní al-muhajiru man hajara ma harrama Allahu ẹni tá a lè pẹ́ lẹ́ni tó ṣe hijira lẹ́ni tó kúrò níbi ntọ́lọ́hun ọ̀fẹ́ tó wá lọ síbi ntọ́lọ́hun fẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ́ rẹ o ọ̀dọ̀wọ́ èmi wọn lé òkùnkùn ní kùnkùn nínú ọmọ mọ̀nú ìtàn Ànábì la sọ yìí kò síbi tá Ànábì sọ pé ìgbà tí lókùn tá a fi ṣẹ̀sìn o kò síbi tá Ànábì sọ pé wàhálà lókùn tá a ṣe o ẹ má jà fa wàhálà lẹ́sẹ̀ o Ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ọdẹ́gbọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí ń wò mí lé ètò tẹ́ ń gbádùn náà ní èjì òwúrọ̀ ìjọ Jímọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa gbádùn ẹ̀ òṣùwọ̀n gẹ́gẹ́ bí ìlérí tí mo ti ṣe kó tó di pé a lọ fún bírèkì lọ́hùn ní wípé lónìí ìdákọ̀ọ̀kan á máa fúnra wa ládùúà lẹ́nìí náà mo ládùúà tí mo fẹ́ fún wa àdúrà tí mo fẹ́ fún wa òun náà ní àdúrà Latif tí a ṣe kọjá ń gbà ní ẹ rí i pé Latif yẹn ń jọ yẹn mo sọ fún wa wípé àdúrà Latif yìí ọ̀nà tá a lè gbà ló ọ̀nà mẹ́rin ni níjọ́ náà ní ọba rántí dáadáa mo sọ fún wa pé ọ̀nà mẹ́rin la lè gbà ló Latif wọ́n á ti sọ ọ̀nà méjì fún wa pé tí wọ́n bá ń wá àsìkò tí ń wà nù Ọlọ́run a lè lò ìyẹn lá máa fi Allahu latifun bi ibadihi yarzuqu man yasha'u wa huwa al-qawiyyul aziz ìyẹn lá máa fi sàá
tó bá pé èèyàn fẹ́ lọ lè bẹ́ nìkan ó fẹ́ lọ sinwó àbí ó fẹ́ lọ gba contract àbí ó fẹ́ wáṣẹ́ kan lọ bìkan ni wàá fi aláya alámọ́nà kàlákọ̀ wọ́wọ́ lẹ́tí ìfọlá khabir wàá fi sàá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ti mọ tí mo ń sọ yẹn ti gẹ̀ẹ́tì ẹ̀ ó wá kú méjì ọ̀nà méjì tó kù yẹn kó tó kí mo sọ ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ ṣeun ẹ kú kalẹ̀.